kí gbogbo ojú tó wò mí káàbọ̀ padà sí abala ó wà ńbẹ̀ extra. Ẹ̀yin náà ti mọ̀ pé tí ẹ bá wo ó wà ńbẹ̀. Tí ẹ bá wo ó wà ńbẹ̀ lórí Orísun àti abala ó wà ńbẹ̀ extra. Àbà ìran yín dìkan. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé kódàkódà náà la máa ń kó wá fún yín àti dé nìyẹn. Èmi àti Kẹ́mi. Ẹ náà ti rí ìgbéyàwó tẹ̀wé tí bó ṣe prem. Ẹ ti bó ṣe lọ. Kẹ́mi, wọ́n ló gbé gèlè. Ọmọ kò bóyá sọ yẹn tó dáa. Nígbà tí mo fẹ́ ṣàlàyé pàtí yẹn fún ọ, mo sọ wípé ayẹyẹ tí mo fẹ́ fi hàn yẹn, ẹ mọ̀ pé nígbà tí mo ń gbé gèlè lọ, tí mo ń gbé lọ, tí mo lọ mú yín gbogbo pàtí yẹn, mo yẹ kó yé yín wípé mo máa sin. Ó ti pé pàtí tá a ṣe yìí, pàtí yẹn gbogbo ẹ̀ sí. Ó náà kó tó máa wọ́n sọ fún ọ pé ó máa ń sín bí ilẹ̀kẹ̀ náà, kó tó máa ń sín lẹ̀kẹ̀. Wá ti mú fi ṣe láyẹn dání, tó wá ń fi lẹ̀kẹ̀ bí ìdí ẹ sílẹ̀ kọ̀ọ̀kan, wọ́n máa sín tẹ̀léra wọn ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni pàtí ṣe sín. Ó wá sing to the extent that in short boy plan the party yẹn gbogbo yẹn rálé àbá ó ti sweet jù. Kí ló porúkọ ọkọ àti ìyàwó náà? Sidi Court. Nígbà tí ṣé yẹn ò kà ńgbà tó fẹ́ pe Sidi Court. ìgbà tó sórí question tó bèrè ló jẹ́ rántí ìgbà tí ó jẹ́ rántí ìgbà tí alága àdúrà àwọn alága yóò tó ṣe engagement lọ́wọ́ àárọ̀. Ibi tí mo dúró sí mo ṣáà ń gbọ́ Sidi Court. Sidi Court mo pé Sidi Court bá wò Sidi Court àbí ṣe kí ni wọ́n ṣe pé later wọn ayẹyẹ tó kéré wọn bọ̀ ṣọ́ yẹ kó jẹ́ Sidi Court. Wọ́n ní pé tó bá jẹ́ Muslim ní bẹ́ẹ̀ pé bọ̀ tí ibẹ̀ máa fẹ́ fẹ́ra yóò silent yóò ṣe mẹ́lò. Wàá mẹ́lò ẹ̀. Mo á rò pé òkè Sidi Court. Káàtì yẹn ó ti fi mùsù gbé. Ọmọ máa gbé wọn ẹ ṣáà wọn bínú sí mi ẹ lè máa wò ó kẹ́ ẹ máa wò tí yín mo ń ṣe o tí yín mo ń ṣe àmọ́ nígbà tí wọ́n wá pé ọmọ orúkọ yẹn Sidi Court ni Sidi Court. Sidi Court. Please funkify it. Sidi Court, yeah. Sidi Court, yeah. Sidi Court and Ibrahim. Okay. Àwọn àbá wa lọrin àbáwọn àwọn alájà wa Sidi Ibrahim ṣe kàn sí ọ ṣé kí ni mo sọ ọmọ Ibrahim gan-an. No, but like seriously, orúkọ méjì orúkọ tó sweet nínú àwọn Muslim brothers and Muslim sisters. Orúkọ yẹn fine. Nígbà tó wá kan ìgbà tí wọ́n ṣe ayẹyẹ pé ọkọ àti ìyàwó pé wọ́n jó wọlé Àyìnkẹ́ bí mo ṣe fẹ́ bá sọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ ń gbé mi ó wá fẹ́ mọ́ jápọ̀ kí n sì fẹ́ jápọ̀ ok jẹ́ mu báyìí ṣé wọ́n Àyìnkẹ́ ṣó jẹ́ mu láti bíi pé nígbà tí wọ́n wá mú ọkọ àti ìyàwó lọ síbi engagement ibẹ̀ ni mo ti wá wọn ibi tí mo jókòó sí tí mo ra lẹ́rù sí àwọn èèyàn tí èèyàn máa rí pọ́ lórí ti wàrà ọ̀dọ́ akọ̀rùn ṣáàrin pé mo gbọ́ tí ìyá ìyàwó àti bàbá ìyàwó wọ́n sọ ẹ̀kún ayọ̀ yìí kí ló wọ́n kàn fà á mo wá dá jókòó mo wá rò pé mo pa gbogbo ìfúnmọ́ gbogbo ẹ̀mọ́ pọlọ mo kó pọ̀ mọ́ pa kí ló ń gbénu wá ọmọ pé mi ò mọ tí ọmọ pé àwọn ọlọ́wọ́ sọ pé tó bá dijọ́ ìgbéyàwó ìyàwó ńgbà mi máa ń sunkún àdúrà ìyá ìyàwó náà máa ń sunkún mo ṣe wá rò pé má jẹ́ ń bá. Bàbá ìyàwó náà ké ni. Mo ní kí n má bá bẹ́ẹ̀ ni máa ń pé kí n má bá wọn rò ó kéèyàn wọ́n bọ̀ lọ́rọ̀ ru ọ̀rọ̀ ẹ̀ mo yà pa sábà tèmi pé kí n mọ̀ wulẹ̀ dá íńtánẹ́ẹ̀tì tèmi láàmú kí n wulẹ̀ bèrè lọ́wọ́ bàbá ìyàwó pé dáàdi ìwà kí ni èsì rí kí ló dé mo yẹ wá bèrè lọ́wọ́ bàbá ìyàwó pé mo ní dáàdi nígbà tí àwọn alága ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nígbà tí a ṣe sáà engagement mo gbọ́ tí wọ́n ní bàbá ìyàwó ṣojú ẹnu ojú ní ṣàdúrà fún. Kọ́sàn tí máa gbọ́ pé bàbá ìyàwó ń sunkún rẹ̀ o. Wọ́n fi nígbà tí bàbá ìyàwó madam mo yà sọ mo ní dádì kí lẹ rò ó get ní ìdí ẹ̀kọ́ because báyìí pẹ́lú omi ni wọ́n ń sà fún pẹ́sẹ̀ mo ní dádì wà kí lẹ rò kí ni nǹkan tó sọ sí lọ́kàn nígbà tí ẹ fẹ́ ṣàdúrà fún ọmọ. Wọ́n kọ́kọ́ dákẹ́ wọ́n fi pọ́ọ̀sì sí. Àwa ní lákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ kún bẹ̀rẹ̀ pé sóòtì ẹ̀rọ àwa first born. First born ni wọ́n. Mo dẹ̀ fẹ́ mọ̀ kí sá. Okay, first born ni wọ́n náà, right? Bùkátà wọ́n lórí orí yìí ti kún ọmọ báyìí ń fà ní. Last born mo bá bí rẹ̀ lóò. Last born ló ṣe rí mi bọ́. No, excuse gbogbo ẹ̀yin first born nílé ẹ̀ lóò. Ẹ̀yin first born wọ́n máa ń fọ́ orí yín kan lórí yín máa ń kún jù. No, because àwa la tó ṣe bẹ́ẹ̀. Àwa la ayẹ gẹ̀ẹ́ta ní kẹ́tí ayẹ láti fi gbé responsibility. Àwọn kí máa ń fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé mi ní like láti fẹnu mi ṣàlàyé Àyìnkẹ́ àbí kí ló fi kí ṣàlàyé nǹkan tí bàbá ìyàwó sọ fún mi ẹ ká lọ gbọ́ nǹkan tí bàbá ìyàwó sọ ohun tó pa wọ́n lómi jẹ́ ayọ̀ ohun tí wọ́n rò tó jẹ́ kó mi jẹ́ ayọ̀ bọ́ lójú wọn ẹ jẹ́ ká lọ fi sára gbọ́ à ń bọ̀. Nígbà tí wọ́n ṣe engagement
tẹ́ fi ń ṣàdúrà fún ìyàwó kí ni àwọn nǹkan tó sọ sí yín lọ́kàn tó fi ń gba omijé ayọ̀ lójú yín. Mi ò gbọ́ nǹkan tó sọ. Nígbà tí wọ́n ṣe engagement tí wọ́n wá ní kẹ́ ṣàdúrà fún ìyàwó kí ni àwọn nǹkan tẹ́ ń rò lọ́kàn tó ń gba omijé ayọ̀ lójú yín. Mo ń gbàdúrà fún wọn ni pé bí mo ṣe fọmọ lọ́kọ lénìí kéṣù máa wọ àárín àwọn méjèèjì kó má sí jà tó kọ́ dà dédé ń bẹ̀. Kí ni nǹkan tẹ́ máa miss nípa ọmọ yín? Kí ni nǹkan tẹ́ máa miss lára ọmọ yín bóyá ń lọ yìí? Nǹkan tí máa miss lára ẹ̀ pọ̀ o. Ẹ bá mi sọ fáwọn ará yín. 1, ó máa change orúkọ, kò ní jẹ́ orúkọ mi mọ́. Obìnrin dẹ̀ ni. So, and it's my first born. So, ìyẹn tó jẹ́ nǹkan tó máa dùn mí pé mi tiẹ̀ ní kò tún ní jẹ́ orúkọ mi mọ́. So, nǹkan tí máa miss lára ẹ̀ ó pọ̀ gan tí mi tiẹ̀ lè ka. Àti wípé nílẹ̀ Yorùbá kí nìdí tí wọ́n ṣe kí máa ń gba dáórì lọ́wọ́ ọkọ? Àti ẹ̀ kí ń gba lé wa, èmi ò kí ń gba bàbá mi ò parí, so mi ò mọ nǹkan kan pa ẹ̀. So gbogbo ẹ̀gbọ́n mi tó ti lọ sílé ọkọ bàbá mi ò gba dáórì lórí wọn. Ẹ bá mi ṣàdúrà fọ́kọ àti ìyàwó ní ṣókí. Àdúrà mi ni wípé kọ́lọ́n kó ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn kalẹ̀. Ó tán. Àmín.